ó wù mí kẹ́ ẹ bá mi share program yìí kó kẹnu inú mi ò bá dùn bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan bá lè máa bá mi share rẹ̀ bíi 20 times mo fẹ́ kó jáde dáadáa mo sì fẹ́ kẹ́ ẹ bá mi love ẹ̀ dáadáa mo fẹ́ kẹ́ ẹ bá mi like ẹ̀ dáadáa ẹ rí i pé láti àná òun náà ni mo ti ní kí ọmọ kó bá mi ju ọ̀rọ̀ kó bá mi prepare mind gbogbo olóríire tí ń bẹ láyé ọlọ́run abẹ́ ọ ni àwọn àgbàlagbà wọn á ní bí ò bá sí nǹkan kan ìṣẹ́ kì í dédé ṣẹ́ ọlọ́run dákun mọ́ ṣe wá lẹ́ni bí o dákun mọ́ ṣe wá lẹ́ni iná tàlìjẹ́ náà ń yá lò abẹ́ ọ nítorí pé nìkan kan ò lágbára kankan tó yàtọ̀ sí agbára rẹ èèyàn ní gbogbo wa ìṣẹ̀mí tá ń lò nínú ayé dákun jọ̀ọ́ yóò jẹ́ èyí tí a fi rí ìyọ́nú rẹ mo ṣe wá ní ẹni tí yóò rí ìbínú rẹ ọlànàbí wa Muhammad gbogbo olólùfẹ́ ni mo kí káàkiri gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wo ìkànnì Kaola Media àánú ọlọ́run àti ìyọ́nú ẹ̀ àti kẹ́ ẹ̀ àtoríire ẹ̀ ọlọ́run jẹ́ kó máa bá gbogbo wa ọlọ́run ní sẹ́lẹ̀ nàbí wa Muhammad náà alákọ̀ọ́kọ́ náà kí n tó wọ inú ọ̀rọ̀ àfi bí ọlọ́run ṣe tóbi tó bẹ́ẹ̀ nípa kó fi wá láyà balẹ̀ ní Nàìjíríà ó ní ọba tí ó fi ìlú tá a wà yìí láyà balẹ̀ tó fi mọ̀ọ́mọ̀ sọ wípé wàhádà baladil amin ọlọ́run ní ìgboro Mẹ́kà yẹn èmi ọlọ́run ni mo fi ibẹ̀ láyà balẹ̀ fún àwọn tí wọ́n ń gbé bẹ̀ èmi mo fi láyà balẹ̀ fún olórí àtẹlẹ́mù tí àwọn tí wọ́n ń control ìjọba nílùú yìí tí wọ́n bá fẹ́ kíra wọn wọ́n ní sọ́híbù sùnmùmù khadimul haramaini sharifain wọ́n ní àwọn òun làwọn ń deléde ilé ọlọ́run méjèèjì ìyẹn tí ṣe Makkatal Mukarrama àwọn ń ṣiṣẹ́ àwọn ń ṣẹrú sìn bí wọ́n ṣe sọ nìyẹn bí àwọn ìjọba ìlú yìí látara bẹ́ẹ̀ ó jẹ́ kán bàbàrà ọlọ́run a kúrò ní hajj níbi some month ago ìgbà tá a fi dé fún múra Ṣàbán yìí wọ́n tún ti ṣe renovation yẹn tó pọ̀ tó tún lágbára débi pé kò sẹ́ni tó wọ Mẹ́kà téèyàn mọ̀ rò pé wọ́n tún ti renovate ẹ̀ tẹ́lẹ̀ àwọn kan náà nìyẹn tó jẹ́ pé àdórun wọn àti jíjí wọn fi ronú kan ẹlòmíì tó ju ọba tó dá wọn lọ látara bẹ́ẹ̀ development ń bá ìlú wọn olórí wọn lówó ẹlẹ́mù lówó ọmọdé wọn abọ̀rọ̀ ni àgbàlagbà wọn abọ̀rọ̀ ni olúwa ọba àlékè ọlá kẹ́ wọn gbogbo ń tọ́lọ̀ ń fi kẹ́ wọn náà ni wọ́n ń lò fọ́lọ̀ ni wọ́n fi ń dúpẹ́ fún èèyàn náà níbi wọ́n ti ń ṣe ìjéèyàn àmọ́ wọn gbàgbé ọlọ́run níṣẹ́jú àyá ọlọ́run kó jọ kó fi àwa náà Nàìjíríà láyàbalẹ̀ bẹ́ẹ̀ kò sí fàyàbalẹ̀ mọ́ kódà àmọ̀yàn mọ́ àdẹ́nire mọ̀mọ́ àmọ́ ẹni ibi mọ́ ọlọ́run dákun kó jọ kó má kà wá sínú àwọn ẹni ibi ọlọ́run kó ṣe wá lẹ́ni ire ọlọ́run kó wá wọlá àpòun ló fi ìlú yìí ní ọkànbalẹ̀ ọlọ́run fàá náà lọ́kànbalẹ̀ ọlọ́nàbí wa Muhammad torí ìpọ́lọ́run ló sọ ní Al-Qur'an olúwa ní ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní daraba Allahu mathalan qaryatan kanat aminatan mutma'inna yatiha rizquha ragadan min kulli makan ọwani wa kafarat bi an'ami Allah fadhaka Allahu libasal ju'i wal khawf bima kanu yasna'un ọlọ́run wọlé abẹ́ kó dákun mo lè mọ̀ tú púpọ̀ nítorí ibi mò ń lọ mi ìdẹ́fẹ́ kó gba time but ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share program yìí kó pọ̀ ẹ bá mi like ẹ bá mi tẹ love and like ẹ jẹ́ kí n máa rí pé ń like and love ẹ àánú ọlọ́run ó máa pẹ̀lú yín oríire rẹ̀ ó máa pẹ̀lú yín ìdùnnú rẹ̀ ó máa pẹ̀lú yín kò sí àwọn àgbàlagbà wọn ní ìṣẹ́ kì í dédé iṣẹ́ kò sí ẹ̀dá náà láyé tí ò ní dáadáa kò dẹ̀ lẹ́yìn kò sẹ́yìn tí ò ní tí wọ́n ń pè ní dàkejì torí pé èèyàn ni wá nígbà tá a wà léwe táwọn olùkọ́ bá fẹ́ ṣàlàyé àbẹ́nìkan bá ṣe nìkan wọ́n á ní àròftò ṣàrúrà
wọ́n ní kì í ṣe pé èèyàn ò máa burú o ṣùgbọ́n láàlè ṣẹ̀rọ̀ àwọn ò ní ṣe dáadáa làwọn máa ṣe torí pé ọlọ́run ti ní inna adaynahu sabila ó ní imma shakiran wa imma kafura ọlọ́run ní ọ̀nà méjì ni mo là kalẹ̀ fún yín gbogbo ẹ̀yin ẹ̀dá tí mo dá ìzídà kẹ́ ẹ máa sìn mí kẹ́ ẹ sì máa dúpẹ́ kẹ́ ẹ lè nínà tí jàre àbí kẹ́ ẹ máa sìn mí kẹ́ ẹ lè jìyà ọlọ́run dákun mọ́ ṣe wá lẹ́rú tó máa jìyà. Mo fẹ́ sọ nípa ìwé tí mo fi síta tí mo ti fún àwọn tí wọ́n jẹ́ àwọn olórí wa ní orílẹ̀-èdè Nàìjíríà especially ní state wa lọ́yọ̀ state àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń fi so lórí nílùú àtàwọn tọ́lọ̀ ń kádàrá kí wọ́n jó lórí ayé. Ọlọ́run ní kí n ti fún wọn ní ìwé yẹn àwọn ìwé tí mo pe àwọn SAN àwọn lawyers mi wípé kí wọ́n bá mi àwọn àgbàlagbà wọn á ní túbọ̀sún tí èèyàn bá sún kan ògiri wọn á ní èèyàn máa yíjú tí wàhálà bá ti ń pọ̀ jù Ọlọ́run fún rẹ̀ ó ní alfitna ashaddu minal qatli kí ló dé séèyàn wáyé ni mo wáyé ni kí ló ṣẹlẹ̀ séèyàn já àfáà ni mo já àfáà ni kí ló dé séèyàn ò ní bíbí òun lọ́lọ́run kádàrá pé kí n ní bíbí ni tí Ọlọ́run bá ṣàánú ẹrú kan nínú ayé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ń tó fi ṣàánú rẹ̀ yẹn Ọlọ́run fi mọ̀ọ́mọ̀ dán wò ni n tó jẹ́ kí n máa sọ eléyìí òun náà ni petition tí mo kọ mọ́ Taofeek Akeugba Gold tí mo kọ mọ́ lọ sí ọ̀dọ̀ àwọn DSS mo fẹ́ ṣàlàyé kí ló fà á àwọn àgbàlagbà wọn á ní ìṣẹ́kì déédéé ṣẹ́ kí ló ṣẹlẹ̀ alájọṣe la mọ̀ yín sí mùsùlùmí ìjọmọ̀ ìyá òun la mọ̀ yín sí ṣe rí kò sí béèyàn ṣe lè máa bá ẹni tí ò sọ́lọ̀ lára rẹ̀ gbé àbẹ́yàn lè máa bá ṣe ṣèitán tó jẹ́ wípé a máa control wọn ẹ wáyà kan náà al-Qur'an Ọlọ́run ní ba'da a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run ní alladhina amanu yuqatiluna fi sabilillah wọ́n ní walladhina kafaru yuqatiluna fi sabili taghut wọ́n ní waqatilu awliya ash-shaitan inna kayda ash-shaytani kana da'ifa ṣe rí kò sí ní tó ṣe sábàbí ọ̀rọ̀ yìí tó ju ìlara lọ àbòsí kẹ́nimọ́ni àìnítẹ́lọ́rùn àìgbàfọ́lọ́run lórí ntọ́lọ́run bá ṣe fún yàn ṣe rí ní àwọn some years back òun ni series of people máa ń sọ fún mi bí ìkórira àti ẹ̀mí tó dọ̀tí bó ṣe wà lẹ́mìí Taofeek sí mi wàláì mi kì í gbà kí n ní ìtumọ̀ kankan sí mi torí pé bí èèyàn bá ti lè ṣe dáadáa sí mi gbangba èmi è béèrè bóun ni kọ̀rọ̀ rẹ̀ ṣe rí èmi kì í tọpinpin Ọlọ́run náà ni wala tajassasu kì í jẹ́ kí n ka àwọn ìṣe yẹn kì í jẹ́ kí n kà á sí títí tó fi di àwọn àsìkò tí àwọn blackmailing lẹ́yìn blackmailing tó go viral yẹn èyí tó wá láàrin èmi àti baba istian baba astafurlah Ọlọ́run ní jí ó rápadà sí ibú baba isijaba láàrin èmi àti baba Fahima yẹn aburú tí ó ṣe yẹn tó jẹ́ wípé wọ́n ti fabricate ọ̀rọ̀ tí wọ́n ti doctor ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ mú rí pé àwọn ọ̀tá ò sinmi wàhálà wọn dákẹ́ oríṣiríṣi ọ̀nà òun ni wọ́n ń gbé wá tó sì jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọkùnrin yìí máa ń fi rẹ̀ hàn gẹ́gẹ́ bíi pé èèyàn tó dáa lòun àfi ìgbà tó mọ̀ọ́mọ̀ fi àwọn ìṣesí burúkú tó fi tú rẹ̀ fó ó ti wá pẹ́ tí mo ti gbọ́ táwọn èèyàn ti ń sọ sí mi létí pé ọkùnrin yìí ó ti lọ competition mọ́ yín o ọkùnrin yìí ó fẹ́ kí wọ́n wá gbé yín o Alhaja Kaola ẹ try láti wà very careful nípa ọ̀rọ̀ Taofeek o mo ní kò lè ṣe bẹ́ẹ̀ kí ni ó sọ pé mo ṣe fóun èmi rí òkè ń jọ lòde àìlòde jálàbí mi ìbọn ṣe jálàbí nǹkankan èdè mi rẹ̀ pọ̀ lẹ́yìn salamu alaikum wa alaikum salam kálukú ń ṣe jihad ẹ̀
Allah ni wal takum minkum umma yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf. Mo kàn make sure wípé mo máa ń fi àwọn kẹlímọ̀tì kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan òní mo fi máa ń study irú ẹni tó jẹ́ látara bó ṣe máa ń ṣe níbi àwọn ọ̀rọ̀ yẹn. Báwọn yẹn ṣe wá pè mí sọ̀rọ̀ mi kì í ka ọ̀rọ̀ yẹn sí. Ẹ rí i pé ní àìpẹ́ lásìkò tí ò tí ì pẹ́ òun ló rán ọmọ ẹlẹ́ran tí ń bẹ ní Amẹ́ríkà yẹn ọmọ ẹran yẹn tó ní kó máa bú mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́mọ èèyàn ọ̀bọ̀ sí kinní tí ọmọ bú mi ó tún sọ categorically wípé òun lòun sọ pé kọ́mọ yẹn ọmọ bú ẹ. Intention rẹ̀ ni ìmọ̀ títí tó fi di àsìkò tí kòsúmà wá láàrin bàbá wa àgbà ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti àwọn ẹbí wọn àti inú ìlú tí mo fi gbéra láti lọ Ògbómọ̀ṣọ́. Ọjọ́ tí mo ti lọ Ògbómọ̀ṣọ́ yẹn ọjọ́ yẹn làwọn èèyàn ti sọ fún mi plan tí Taofeek ń ṣe lórí mi. Mo ní kí ni mo ṣe fún un, kí lẹ̀ṣẹ̀ mi ìsọ̀rọ̀ tó implicate ẹ lọ́dọ̀ imam ìsọ̀n tó implicate ẹnikẹ́ni. Ọlọ́run ló sọ pé innamal mu'minuna ikhwa ó ní faslihu bayna akhwaykum. Ẹ̀yin èèyàn ẹ bá mi share program yìí nítorí Ọlọ́run, ẹ bá mi share rẹ̀ kẹ́ ẹ bá mi love ẹ̀ kẹ́ ẹ bá mi like ẹ̀. Oríire yín àtàlùbáríkà yín ò ní dín ọlànàbí Muhammad. Mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ò ní wọ́n mọ̀ sọ pé kí ló dé tálàjà tún lọ competition. Èmi kọ́ ni mo kọ́kọ́ kọ ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀. Taofeek ló ti gbé ìgbésẹ̀ yẹn. Ọ̀nà tó wá ń gbà ó ní ọ̀nà tó jẹ́ wípé ó ní kí àwọn èèyàn ó plan pẹ̀lú èèyàn débi pé ó tó bí ẹ̀mẹrin ẹ̀márùn tí ń ṣe meeting wípé bí òun ò bá lé mi kúrò láyé tóun ò bá ṣe mí ní ṣùtá kí wọ́n kọ́ lòun bastard. Kódà òun ò ní kọ́ kí dúkìá àwọn tán sí i. Ẹ rí i pé ọmọnìyàn tí bá ń sọ yẹn tó desperate tí desperation bá ti wá kò sírú aburú tó ń tiyín ò lè ṣe. Ẹ mọ̀ pé àwọn tí wọ́n bá jẹ́rú èèyàn bẹ́ẹ̀ wọn kì í ní ẹ̀rí ọkàn tí Shaitan bá ti gba ẹ̀mí wọn. Ọjọ́ tá Nábì wa sallallahu alayhi wa sallam tọ́lọ bèè tóun àti Shaitan wọ́n jọ ní conversation. Ó wá béèrè pé wo èṣù bó ló ṣe máa ṣiṣẹ́. Èṣù lẹ́ni tóun bá ti fẹ́ lò láti fi ṣe aburú fọ́mọnìkejì òun ó gbọ́ orí rẹ̀ látorí títí dé ẹsẹ̀ rẹ̀ òun ò ní jẹ́ orí náà rí nǹkan míì àyàfi kó sí ọmọnìkejì yẹn láburú. Ó dìgbà tó bá tó ṣe tán kí òun ó tó jáde lára rẹ̀ kó tó wá mọ ẹnìkan ò sì gbọ́dọ̀ sọ pé káláburú ó ṣe wò. Ànábì wa sallallahu alayhi wa sallam ó ní ṣọ́ra má jẹ́ kí wọ́n pa ẹ́. Ayé yìí ti gbẹgẹ́ àwọn èèyàn desperate gan nínú ayé ẹ sì mọ̀ọ́yàn mọ́ ojú ò ṣe é fi mọ̀ wà ẹ̀dá. Àwa ń bọ̀ látọ̀dọ̀ bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ níjọ́ náà ó ní aago wọlé wọ́n bá ń bi mí wípé ẹ̀ ló alájà ta ló fún ẹ ní audacity láti lọ ọ̀dọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ṣé mi náà tiẹ̀ pé Ọlọ́run bá ń gbà ya Sẹ̀límù lẹ́rú ò ní ẹ pé mo ní ta ló ń sọ̀rọ̀ yẹn ó bá sọ fún mi ẹni tí ń sọ ó ní Taofeek Akeugba Gold. Mo ní ṣé Taofeek wà òkè ara abo ní bá wípé ta ló fún ní audacity èmi ṣé kò mọ̀ wípé ọ̀gá àwọn ni mo jẹ́ nínú dáwà ni. Wàláhì tàláhì tí wọ́n bá ń sọ pé authority kì í ṣe mùjámálà authority lèmi o. Ọmọ àwọn àgbàlagbà ni mí ọmọ ìpìlẹ̀ ni èmi. Èèwọ̀ ni ẹnu rẹ̀ kéré sí ẹnu rẹ̀ lọ́nà mẹ́wàá ó kéré sí kó sọ pé má dá sọ̀rọ̀ ẹ̀sìn. Ṣé èmi nínú rẹ̀ ń bí ni àbí ṣé èmi ló ń bínú ẹ̀ ni àbí ẹ̀yin bàbá wa tí mo lọ sálámọ̀ sí wọ́n sì gbà mí lálejò. Àwọn nìkan kọ́ ni wọ́n kọ́ gbà mí lálejò. Bàbá wa ọba Ògbómọ̀ṣọ́ bákan náà òun náà ní inú ilé wọn bákan náà ní ìmáàmù fúnra wọn ní ìgbàlejò tó dáa. Ọlọ́run bá àlékè ọlá sí mọ̀ọ́mọ̀ ṣàánú wa. Ẹ̀yin ò dúró ń lọ bẹ́ẹ̀ ń bínú ṣáájú kéèyàn ó tó wáyé. Ó ní ìgbà tí Sheikh Labib Lágbàjì tí àáfàá yẹn lọ sí Ìníṣà lọ yanjú fìtínà tí ń bẹ láàrin àwọn aráàlú àti mọ́sálásí
ó bí Taofik nù gá ọjọ́ yẹn lẹ́rù ẹ̀ ti bà mí ó bí nínú débi pé ó mú mára tì èmi pé kẹ́mi ó congratulate ẹ̀ pé gbogbo àfa àmọ̀ kú oríire àmọ̀ dúpẹ́ ti ìníṣà yìí ọba ní wọn ránṣẹ́ wọn rán Làbíbù ńṣẹ́ àwọn ni àwọn ti gbégbèsè yẹn mo ní béèjò bá rí aṣọ àbí bá rọṣọ mọ́dì tá a ròdì má sọ kídi ọmọ sàmọ́ ti gbófo n ta nídìí yẹn mo ń là tètè pa fóònù mi ì bá sọ̀rọ̀ títí torí inú ti ń bí mi ṣe wá rí n tó wà ń rò tó fi wá ń ṣe meeting upon meeting lórí pé kí àwọn kan wá gbé mi débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìwọ̀nba ní ọkàn mi balẹ̀ mọ́ pẹ̀lú wípé o pera rẹ lẹ́ni tó gbé sí Ọlọ́run lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ dákẹ́ ẹrú ẹ̀ ẹni tó bá ní òye nítorí pé àwọn aláburú tí wọ́n bá ń support ẹ̀ ọ̀nà wọn mọ̀ pé kí ló dé tí ò ké gbàjáre kò sí ké gbàjáre ń bo la mọ̀ tẹ́lẹ̀ yìí ti wá Ọlọ́run mọ̀ ṣe wá lẹ́ni táburú ó ṣe kó ṣàánú wa eyín wà ń bẹ̀ tó jẹ́ wípé kódà ó lérí yẹn débi wípé tí òun ọba ná gbogbo ohun tóun ní ẹ̀mí wọn yà lọ sí ni pé kò sí ntọ́jọ́ wípé òun ò ní fi ara ní Kàfílà wípé òun ò ní lé ọ̀tá Kàfílà kúrò láyé mo wò pé dáhìn ẹni tí ń pèpè kí ló ṣẹlẹ̀ kí ni tó wà láyé ọ̀hún náà tó pọ́n ayé tí ò ní ìtumọ̀ àwọn àgbàlagbà wọn ní ayé dùnìyà kálùmínà kọ̀lì wà á sì kó àzẹ́lùmínà zọ kí ló wà nù ayé tó wá ṣe é pọ́n to that extent ọ̀rọ̀ yẹn kò tún ní mánà títí di ìgbà tí Olúwa Ọba àlekè ọlá ní kí lọ kí Malam Yusuf ní Ìlóbù kó kẹ́yìn bàbá rẹ̀ ó wá di àsìkò tí Ọlọ́run kádàrá kí Saheed Shittu ó bẹ̀ mí pé kí n má bínú bẹ́ẹ̀ mi ṣe rí kò sírú ẹ̀ṣẹ̀ Ọlọ́run dákun má jẹ́ rẹ́ ní tí ó pa mí lọ́mọ o Ọlọ́run má jẹ́ rẹ́ ní tí ó pa mí lọ́mọ o Ọlọ́run má jẹ́ rẹ́ ní tí ó pa mí o ṣàánú mi o má jẹ́ wọ́n pa mí lọ́mọ má jẹ́ wọ́n pè mí náà o kò sírú ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣẹ̀ mí láyé tó yàtọ̀ sí ní tí mo wí yẹn wàláhì tó lè dùn mí èmi ni Saheed bà lórúkọ jẹ́ èmi ló blackmail nínú gbogbo àwọn tí Saheed gbìyànjú fún láyé wípé kí wọ́n má exist mọ́ èmi kan Ọlọ́run kó ṣàlékún àlùbáríkà bàbá wa Sheikh Habib àwa méjèèjì yẹn ó fèsì wa tààrà àwọn àsìkò kan sì wà tó jẹ́ pé ìwọ àti Saheed yìí 5 and 6 ní nígbà tí Saheed ń ba orúkọ èèyàn jẹ́ tààrà ìwọ ló ń ràn lọ́wọ́ o dẹ̀ sponsor ẹ̀ kódà o bọ́ sórí afẹ́fẹ́ tó ní ọ̀rọ̀ rẹ̀ dàbí Umar ni kò gbọ́dọ̀ mọ́ fèsì àwọn èèyàn kan ṣé nígbà tírú ẹni bẹ́ẹ̀ wá lóun ò búyàn mọ́ òun ọ̀bẹnikẹ́ni ló kọjẹ́ mọ́ òun ti rọ̀ Ọlọ́run ti ní kí wàásì ó ṣeun òun ti gbà ṣírú ẹni bẹ́ẹ̀ kémi ọ wá lèmi ò ní foríjìn èmi ì sí èèyàn báwọn ntí kẹ́lìmọ̀ kan bẹ táwọn èèyàn mọ bó ṣe ní gíráfìtì tó òní dákunjọ ọmọ ìbínú yìí ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìbọn àwọn àgbàlagbà náà wí bẹ́ẹ̀ ṣurutu tauba Ọlọ́run náà ṣàlàyé ọ̀rọ̀ tauba fún ọ́nà Al-Qur'an ẹni tó bá ní ọkàn Ọlọ́run kò gbọ́dọ̀ mọ́ ní ẹ̀mí ìdáríjìn dandan ni fún lóríire láti máa dáríjìn ẹ̀dá ẹgbẹ́ àti ìgbà yẹn ni mo ti wá dáràn tó lágbára lọ́dọ̀ Taofik àti ìgbà yẹn ni mo ti dáràn tó ní agbára lọ́dọ̀ Taofik má rí pé ọ̀rọ̀ yìí ó ti lágbára ju bá a ṣe ń rò lọ èmi ò dẹ̀ lè change mind mi àwọn tí Olúwa Ọba àlekè ọlá tó ti mọ̀ọ́mọ̀ rọ̀ mí fún yẹn èmi ni mo mọ iye tí mo ná wàláì kì í ṣe mùjámọ́lá o èmi mo mọ iye owó tó jáde ní àpò mi nítorí pé ọ̀rọ̀ Saheed èmi náà mo sì ní ó dáa kódà yìí ìgbà kọ́ bọ̀ nínú tí mo ná yìí sì gbà kọ́ bọ̀ lọ́wọ́ Saheed Shittu alhamdulillahi rabbil alamin àti gbà yẹn mo ti wá dáràn tó tóbi lọ́wọ́ ẹ̀ ló ti wá ń tẹ̀lé mi kí ló ti wá sọ mí dento stain ọwọ́ sọ̀rọ̀ rẹ̀ di champion ó sọ̀rọ̀ ẹ̀ di champion débi wípé ó ti gbàgbé wípé ò níran rárá tó mi
authority lèmi àwọn tó pilẹ̀ ẹ̀sìn ni wọ́n bí mi àwọn àtìrandíran mi bíi 50 wọn ṣẹbọ rí ìlú tí Islam ti wá ibẹ̀ làwa ti wá rọ́bìtọ̀ tí wọ́n ń lo ète wípé ìwọ fẹ́ gba ìjọba rọ́bìtọ̀ lọ́wọ́ àwọn bàbá ní South West rọ́bìtọ̀ yẹn àwọn tó ní ọgàn ọmọgbà tó pilẹ̀ àwa tí àwọn tí ń bí àwa ní pilẹ̀ rọ́bìtọ̀ ẹni tó jọmọ nǹkan ni ò ní fẹ́ kí nǹkan bàjẹ́ mo dẹ̀ wá wò yí pé kò sí problem gbogbo nǹkan máa padà wà ńgbọ̀ bá yá èmi ò kí ń prognose gbogbo ń tọ́lọ́run fún mi pátá àti sánmọ̀ ló ti ń fún mi kì í lọ ilé olówó ní lọ́dọ̀ ìjọba mi kì í wọ̀ sọ́sọ́ ní mo gbìyànjú alhamdulillah àwọn ẹrú Ọlọ́run kan la kó wá èèyàn yéèyàn ni wọ́n abẹ́ zamzam ni wọ́n wà abẹ́ zamzam òun làwọn ẹrú Ọlọ́run tí mo kó wá òun ni wọ́n wà tá à ń ṣe dùá tá à ń ṣe tawaf alhamdulillah mo nígbàgbọ́ sí kí n mójútó iṣẹ́ mi kí n lè fi jẹ́ olùgbìyànjú nínú ayé ìnígbàgbọ́ sí kí n máa wọ̀ sọ́sọ́ kí n máa pé mo mọ èèyàn kan lókè èmi yẹn ṣe bẹ́ẹ̀ o wàláhì tàláhì torí pé lọ ní innama nut'imukum liwajhi Allah la nuridu minkum jaza'an wala shukura èmi retí thank you lórí gbogbo tí mo bá ṣe torí ẹ̀rù ríyà ẹ̀rù àlíyàwó máa bà mí gan mo sì mọ̀ pé kò sírú ọlá tá a lè ní láyé kò sírú owó tá a lè ní ńbẹ̀ kò sírú iyì tá a lè ní ńbẹ̀ kò sì kéésì nǹkan kan mú oríire tàlkìyàmà ọlá tàlkìyàmà iyì tàlkìyàmà ìdùnnú tàlkìyàmà dáadáa tàlkìyàmà so tàlkìyàmà yẹn wà very essential sí mi ju gbogbo rándanrandan tínú ayé yìí lọ èmi ò ṣe nǹkan kan nítorí àlíyàwó ẹ̀yin ẹrú Ọlọ́run ìwà àtúmọ̀ sí nǹkan kan until ọjọ́ tí bàbá wa Sheikh Muhyiddin Ajani bá lò tí bàbá yẹn jáde láyé ọjọ́ tí bàbá wa Muhyiddin Ajani bá lò jáde láyé ọjọ́ yẹn àti ìgbé wọn lẹ̀ bí driver ṣe já mi lẹ̀ tán ẹ jẹ́ ń ka àwọn tí wọ́n ń bẹ níbẹ̀ àwọn Muslim community wọ́n wà ní dúró àwọn nàkọ́míò ó bẹ̀rẹ̀ látòrí coordinator wọ́n wà ní dúró ẹ̀yìn afẹ́ẹ̀sà òkè wọ́n wà ní dúró àwọn Zumratul Mumin wọ́n wà ní dúró èèyàn tí ń bẹ ní ìdúró ń jọ́ náà wọ́n ó tó 50 Taofik náà wà ní dúró ẹ̀yìn aṣíwájú mùsùlùmí ẹ̀yìn Ọ̀yọ́ state Alhaji Mutiula Ọládẹ̀jọ onímọ̀lú àwọn náà wà ní dúró mo wá sọ̀kalẹ̀ mo ti kúnlẹ̀ báyìí pé àmọ̀kú ọ̀rọ̀ bàbá Ọlọ́run mọ̀ bá wa gbà wọ́n lẹ́rù Ọlọ́run yóò bá wa ṣe wọ́n lẹ́rù oníkẹ́ Ọlọ́run mójútó wa yóò ṣàánú àwa náà yóò jẹ́ agún lẹ́mìí mo ń kí àwọn èèyàn lọ ǹjẹ́ kí mo bá ń pe sheikh Akeugba Gold ọba ní ìwọ láyé òun ò ní kí ọ láyé àfi tí wọ́n bá ń kíra lọ́run ló kù ibi mo ti wá fún lésì nìyẹn mo ní òòrí pò ní làákàyè òòrí pò ń sọ fáwọn èèyàn pé ò ní kọ̀rọ̀ rẹ̀ òòrí pò ń sọ fáwọn èèyàn pé ò kì í sàfà òòrí pò kò sí àwòkọ́ṣe kankan lára rẹ̀ mo sọ bẹ́ẹ̀ inú yẹn ti bí mi gan toró ti believe pé òun embarrass mi gan lójú gbogbo àwọn tó dúró wàláì ká sì mọ́ parọ́ yàtọ̀ sí ọjọ́ orí díẹ̀ tó fi jù mí lọ role model mo jẹ́ fún níbi dáwà níbi business èmi tèmi fún ní ìmọ̀ràn rèé nígbà tí ò tiẹ̀ bá nǹkan kan mu wàláhì tàlà ni mo sọ fún wípé look pẹ̀lú ògo Ọlọ́run dáwà yìí ó ṣe débi yíyẹ èmi ò kí ń bínú èèyàn ọjọ́ wo ló ń lọ bìkan rí tí mo ní kò èmi mi kì í ṣe bẹ́ẹ̀ torí Ọlọ́run ṣàánú mi àdábà ní rọ̀bí fa ahsana ta'diba àwọn tí wọ́n lapa tí wọ́n tóbi láyé ló bí mi wọ́n fi kọ̀ náà kọ́ mi wọ́n kọ́ mi ní ìwọ̀ sọ́sọ́ tí mo bá lọ sóde mo lọ náwó ni tí mo bá lọ òde mo lọ jíṣẹ́ Ọlọ́run mo tún lọ náwó ni Olúwa ni máa ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa fún ní kọ̀ náà bọ́lọ̀ ń bá ṣe ṣe kálukú òun náà ni kálukú ó máa ṣe ṣe wá rí ọjọ́ tó ti sọ yẹn yóò tó èèyàn 20 tí wọ́n pè mí pé ìyá wa ẹ dákun ẹ wà very careful
ẹ dákun ẹ ṣọ́ra fàlàjì Akeugba Gold ẹ dákun tó ṣẹlẹ̀ lónìí yẹn lágbára o ojú wa ló ṣe alhamdulillah chairman alálàjì tòní Alhaji Atẹ́rẹ́ wọn bẹ́ẹ̀ secretary man wọn bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tó tóbi kò tún ní tìjú débi pé kò tún rò ó wípé àwọn èèyàn yìí ọ̀rọ̀ tó ń sọ yìí náà lè implicate òun wàláì kò rò bẹ́ẹ̀ bọ́lọ̀ wọn bá fẹ́ àti gbà yẹn wọ́n á wò pé ẹni yìí kò take it lightly pẹ̀lú mi kò take it easy èmi náà wá pọ̀ níbẹ̀ lọ́hùn èmi náà wá dákẹ́ àdúrà bá a ṣe ń lò bọ̀ nìyẹn tó fi wá di ẹ̀yin náà wo bí àwọn nǹkan yẹn bó ṣe ń wá tó fi wá di pé wá make conclusion ìwọ òun pèrè lóníwàásí o lè jáde fún yàn pé ẹ foríjì ǹjẹ́ wọ́n lẹ́mìí ìdáríjì so ǹjẹ́ o foríjì ẹ̀ẹ́dẹ́gbẹ́ kankan gbogbo ibi tí ó yẹ ìwọ ni wọ́n máa bá níbẹ̀ ní ọjọ́ ìwọ yìí ní ọjọ́ tí wọ́n mú ẹ ní zone 2 tí wọ́n gbé ẹ sí inú mọ́tò nígbà tí ìwọ ìjà wa àti àwọn alùsùnà pàápàá jùlọ Malam Yusuf tó ní agbára èmi tèmi ń pe Barrister Ismail rèé pé wọ́n gbọ́dọ̀ ní opportunity láti gbé ọkọ ní sport yẹn kọ́lọ́n kó jọ kó dákun gbogbo ọ̀nà tí wọ́n rìn tí wọ́n fi ní rí ọmú èmi ò mọ wà bí kí mùsíbà kankan ọmọ sí ọ ìgbà náà ni wọ́n sì máa ronú aburú lórí kíni kí ló dé mi àti ẹ pọ̀ kí ló rò pé mi pẹ̀lú rẹ fi jọ súnmọ́ra kí ló rò pé ó fi jẹ́ pé muamala mi àti ẹ ń láti kò sí n tó fi yẹ kó ronú bẹ́ẹ̀ torí pé mo mọ̀ ọ́ wípé ìwọ̀nba òun náà ni ó tiẹ̀ ní mọ́lẹ̀ kò sí mọ́lẹ̀ kankan tó o bá rìn lọ bí ẹni ó ṣẹ̀ṣẹ̀ dìde nínú agbo ogun ni wàláì tàláì bọ́ọ̀ bá mọ̀ tó o bá rẹ̀ ní sọ fún ẹ ìmọ́lẹ̀ ò sí lójú ẹ kò sí lẹ́nu ẹ kò sínú gbogbo àràkáàtì ẹ ìwọ lọ chẹ́ẹ̀kì fídíò tó o ti ń lọ ilé Alhaji Wasiu Ayinde wo bó o ti ń ṣe níjọ́ náà kò sí onílàákàyè tí ò rí pé this man eléyìí wàláì mi ìparọ́ fún ẹ because inú Al-Qur'an Ọlọ́run ní simahum fi wujuhihim min athari sujud Olúwa ní àwọn ẹni tèmi ojú wọn lẹ́ẹ̀tì rí ìmọ́lẹ̀ mi ojú wọn lẹ́ẹ̀tì rí ìdùnnú ojú wọn lẹ́ẹ̀tì rí ìbẹ̀rù Ọlọ́run nínú Al-Qur'an nǹkan méjì ló ṣe ń jọ́ náà téèyàn fi mọ̀ yìí pé rárá Ọlọ́run ní wa ibadur rahman àwọn ẹni tèmi alladhina yamshuna ala al-ardi awna wọn ní máa rin àrìyàn lórí rẹ̀ wọn ní máa rìnrìn mutakabur ìrìn rẹ̀ ó dàbí mutakabur àwọn sísí kan bẹ tó rò pé ó fi ń jọ Ọlọ́run ó dẹ̀ fi ń yẹpẹrẹ ara ẹni gbogbo orúfẹ́ àwọn ìṣesí ó tún wá rò ó ìwọ wá ní tíwọ bá pa mí tíwọ bá rán mi lẹ́wọ̀n kí gbogbo dúkìá rẹ̀ ó tán sí lórí kíni kí lèmi àti ẹjọ́ ń fà sọ kẹ́lìmọ̀ kan sọ nǹkan kankan tí mò ń bọ́ ọ fà ṣé mò ń bọ́ dùnmọ́ mọ́ Ọ̀yọ́ ni ọmọ ìpínlẹ̀ ẹlẹ́mì wàláhì tàláhì bí wọ́n ṣe ń ro yẹn ìwọ tí mùnáfìkì yẹn dé rí i pé bọ́ ọba ti ń tẹ̀lé pátì báyìí tó bá yá wà tún mọ̀ ìjà báyìí tó ọba ti rí i pé àwọn eléyìí wọ́n ń parí ìjọba lọ ọkọ́kọ́ wà pẹ̀lú bàbá Adédùbú fáá nígbà táwọn ìjọba kan débẹ̀ ó ṣe bí ìgbà tó dé Mọ̀lété rí ìgbà tí ìjọba yẹn tún parí lọ tí Ajímọ̀bí tún dé ó tún wà pẹ̀lú ìjọba Ajímọ̀bí for good 8 years ìgbà tí bàbá Ajímọ̀bí fẹ́ parí ìjọba ó kù díẹ̀ tí ó parí ìjọba lọ láwọn APC ṣe ọ lẹ́yìn ìgbà tó di chairman alálàájì fún ọdún 8 lọ láwọn APC ṣe ọ ò ṣe APC mọ́ ó tún join PDP Ọlọ́run sì ń pẹ̀lú rẹ̀ ta lórí tó bínú ẹ̀ gbogbo ntọ́lọ́run bá kádàrá kí wọ́n mọ̀ fún mùlùmùmí náà ti ní mí gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kí n máa gbà lọ́dọ̀ ìjọba wọn ṣaláì sọ fún mi pé ó ń jáde ǹjẹ́ gbedele mi rí ṣé mo dẹ̀ dààmú rí ṣé mo ní ẹjọ́ ẹ fún mi nígbà tọ́lọ́run ò stop fún mi ó dẹ̀ tún máa mọ̀ ju àwọn APC lẹ̀ ó tún join PDP láàrin bẹ́ẹ̀ náà ló tún pe àwọn tó wà lókè ó tún wà lérí mọ́ mi wípé ìwọ ọmọ Tinubu tó o bá mọ ọmọ Tinubu nǹkan sọ́mọ Tinubu lọ́lọ́run ni kí ló ń ṣe ẹ náà why tó ń kéwé kí ló dé tó ń ṣe bí arúgbó ṣé èmi àti ẹ sáà ń ṣe competition ni
ṣé mo ní mo fẹ́ jẹ ìmáàmù Ọ̀yọ́ ni wọn ò dẹ̀ lè jẹ ìmáàmù Ìbàdàn? What is your problem? Kí ni ìṣòro rẹ tó fi wá rò yí pé o ti gbogbo tí wọn bá wá máa burú tó ti ṣe? Ẹlòmíì ọmọ sọ pé wàhálà Alájà Kaola pọ̀, Alájà Kaola níjàngbọ̀n. Mi níjàngbọ̀n o, gbogbo ini udi tún udi náà ni o. Ẹni ọba ti dáadáa síwájú ni ọmọ rí dáadáa o. Mo wá ń retí rẹ gbogbo bí tí àwọn letters yẹn ti dé mi ní bọ́n ẹ mọ́ nítorí pé mo gbé èèyàn gbọ́dọ̀ wà very careful torí pé n tó bá desperate bí rẹ èèyàn gbọ́dọ̀ sọ pé òun wò níran. Ó rántí ìwọ tó burú ó burú débi pé wàláì tàláì kò sẹ́ńtì ò mọ̀. Àwọn àgbàlagbà wọn ní anasu kanabuti famini ń rọ ìkún. Ẹlòmíì wà mo wulẹ̀ ronú pé o tiẹ̀ fẹ́ súnmọ́ rárá. So mi kò sí nǹkankan ní day one tí mo ti rí ọ òun ni mo ti mọ̀rú ẹ̀ tó jẹ́ torí ẹ̀ ló jẹ́ excuse ẹ̀ràn yányá wípé lórí muamala no way kò sí ní tó jọ nítorí pé ẹni òkùnkùn Olúwa ní kul ja'ala aqwaza aqal batil innal batila kana zahuqa. Látara bẹ́ẹ̀ gbogbo ara tó bá lọ fẹ́ dá mo ready fún ẹ. Mo retí ẹ Taofik Ọlọ́run ó wọlá pé àlùbáríkà mi okun tó fi wá sí Ìbàdàn kò ní gbà fún ẹ. Oríire mi ṣe ìwọ náà mọ̀ wípé ń ṣe kò sí tí mo lè ṣe tó ní máa sáré ẹ. Èwo ni mo bẹ́ẹ̀ sáré oníyọ bílíọ̀nù kan lákàntì ǹjẹ́ mo bẹ́ẹ̀ dùn ǹjẹ́ mo ní òbún mi bẹ́ẹ̀ ẹni ó bá ti ẹjọ́ lọ́rẹ olèyàn ǹjẹ́ mo kí ni mo ṣe ní last year tèmi pẹ̀lú ẹjọ́ wá sí hajj yìí náà ni ìkan nínú àtọ́ bọ́ wá láti diaspora tí obìnrin yẹn ní mental disorder ọmọ ń ṣe bí ìgbọ̀ jẹ́ pé ọlọ́kọ̀ ogbó wá sí Mẹ́kà ni ọ̀pọ̀ ń pé kálukú wá pẹ̀lú àwọn ẹrú Ọlọ́run rẹ̀ èmi mọ̀ tẹ̀lé obìnrin yẹn lọ Mustashfa Abdulaziz Maliki Abdulaziz èmi mọ̀ bá obìnrin yẹn lọ bẹ ọmọ béèrè obìnrin yẹn mọ̀ fẹ́ lo 3 months nínú mamlaka yìí kó tó bọ́ta mo ṣe wàhálà lórí obìnrin yẹn ìyá Medina ṣe wàhálà Barrister ṣe wàhálà lórí obìnrin yẹn kó tó di pọ́lọ̀ ń bá wa ní kóbìnrin yẹn padà sí UK. Ó dájú pé ẹnu ṣe tí mo lọ sí England òun ni mo ṣe ń parí ìjà Ìmáàmù Gébú àti alájà tó sì kejì Àjà Khadija nítorí pé ìwà rẹ̀ yẹn ó tún fi kó bá àwọn èèyàn ó tún fi kó bá Ìmáàmù Gébú lọ́dọ̀ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ wọn. Kí ló ṣẹlẹ̀ Taofik? Kí ló fà á? Torí ẹ̀ náà lèmi náà ṣe lè bùn ẹ tí wọ́n bá rò pọ́nà kan bẹ tó sì ti rí pé mi lẹ́nìkan kan Ọlọ́run nìkan ni mo ní. Àwọn èèyàn tí wọ́n jọ mọ̀ wá pọ̀ náà wọ́n gbọ́. Gbogbo àrà tó bá wá fẹ́ dá yín wà máa retí ẹ̀. Yín máa retí ẹ̀. Èmi ò mọ̀ bóyá èèyàn kí apply wisdom mọ́ knowledge tó bá ní. So ti ẹ̀ ní knowledge ni àbó kan ṣe garaje. Ṣé kí ni tó dámọ̀ àbó kan ṣe garaje lásán. Wallahi tallahi garaje lásán ni. Ó sínú wọn. Ẹnìkan ò ní mímọ̀ kí ìmọ́lẹ̀ ọmọkùnrin ìmọ̀ rẹ̀. Kò sí mọ̀ ni kò sí mọ́lẹ̀ inú wọn bá ń tí wọ́n mọ̀. Wallahi tallahi mo mọ̀ jáde fún ẹ. Mo ń retí ọwọ́ ẹ. Mo ń retí gbogbo àrà tó bẹ́ fẹ́ dá. Gbogbo bí ọba fẹ́ lọ. Mo ń retí ẹ. Gbogbo ń tọ́ lọ́ọ́ fẹ́ ṣe òun náà má ṣàì ṣe. Gbogbo bó ṣe ní gbogbo ń tọ́ ọba ní lọ́ọ́ náà yẹn máa náà. Àmọ́ má gbàgbé pé bó ṣe ń sọ òun náà ni ọ̀rọ̀ yẹn ń dé tì mí. Bó ṣe ń sọ òun náà ni dé tì mí. Ọ̀dẹ̀rẹ̀ rẹ ni yín. Olùbátẹnijẹ́ ni yín. Ẹ̀yin tẹ́ ẹ máa gbé kọ̀rọ̀ tẹ́ ẹ máa ṣàbúrú tẹ́ ẹ sì máa ṣe bí innocent. Tẹ́ ẹ sì máa ṣe bí innocent. Tẹ́ ẹ sì máa rò pé ń plan fẹ́ dẹ̀ ẹgbẹ́ yín. Ìwọ lọ lo ẹ̀yìn kí lórúkọ àdírẹ́sì ọmọkùnrin Múrí àbí kí ló ń jẹ́ Múrí Bàrígà àwọn lọ làdírẹ́sì ẹ̀ nílọrin nítorí ìpalà burú ni gbogbo yín. Kí ló dé sẹ́ẹ̀ ní jogun omi ni sẹ́yìn nìkan lẹ wà nú ayé ni fìtínà ṣe pọ̀ lára yín báyìí ẹsẹ̀ níṣòro báyìí sẹ́yìn nìkan lẹ fẹ́ jẹ gbogbo ayé run sẹ́yìn lẹ ń lò gbèsè sẹ́yìn lẹ nímọ̀ àwọn tó kù ni. Kí ló ṣẹlẹ̀? Kí ni ìṣòro rẹ? What is your problem? Èmi ò ní bùn ẹ
torí pé àwọn èèyàn mọ̀ ẹ́ gan àwọn èèyàn mọ̀ ẹ́ gan èmi náà dẹ̀ mọ̀ ẹ́ gan sọ rántí ọjọ́ tí kan nínú àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ lólódó obìnrin yẹn ilé abínúwakọ̀ ni wọ́n ti fẹ́ kí sẹ́ńtì mi lè sọ tí mo bá rí ẹ o wàláhì tàláhì torí conversation mi àti ẹni ó dẹ̀ lè jìnnà rẹ̀ torí pé kò sí bẹ̀rù Ọlọ́run fún ẹ ṣùgbọ́n mo fẹ́ rán ẹ létí obìnrin accountant yín nígbà tí àwọn olórí ibú tí wọ́n lọ pa sẹ́nu ọ̀nà géètì ẹ̀ nígbà wọ́n lọ pa sẹ́nu ọ̀nà géètì ẹ̀ ẹni ẹlẹ́ni obìnrin àlùbáríkà tó níwàárí tó níṣẹ́ rẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba tóbìnrin yẹn ṣe ọṣẹ́ tán tí mo wá pè ọ́ níjọ́ kẹta láti kí ẹ pé ẹ mọ̀ pẹ̀lẹ́ tóbìnrin òun ló fún rẹ̀ problem jàre gbàgbé ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn dá lẹ́nu ẹni tó yẹ pé mi níbẹ̀ lára tiẹ̀ náà báwo làwọn èèyàn ó ṣe wá fún mi ní ìrò nípa rẹ̀ tẹ́mi mi ò wá balẹ̀ sí ọ ẹ̀mí mi ò lè balẹ̀ sí ọ Mr. Man ẹ̀mí mi ò lè balẹ̀ sí ọ toró bẹ̀rù Ọlọ́run ní ìtumọ̀ sí ẹ ọ̀tọ̀ ní ẹ ní kọ̀rọ̀ ọ̀tọ̀ ní ẹ ìwà àti ṣẹ̀tàn lọ̀rẹ́ tímọ́tímọ́ n tí mo fẹ́ sọ nìyẹn sọ mi ń retí ọwọ́ ẹ̀ àtijọ́ wà ní bátútù bátù jẹ́ àjọ wo ta ni jẹ́ àjọ wo ta ni àwọn tẹ́ ẹjọ́ ń plan rẹ̀ yẹn náà ẹjọ́ mọ́ plan rẹ̀ kó lè bá a mọ̀ pé sùfùrù ni ẹ you are nothing mo ń retí yín mo dẹ̀ ń retí ọwọ́ yín wàláhì tàláhì nìyí olúwọba àlékè ọlá tó fi àánú rẹ̀ mú mi wọ Makkatal Mukarrama òun ló sì lóhun ọba àbòsí tán fúnra ẹ̀ ló ní inni haramtu zulma ala nafsi waja'altu bainakum muharraman fala tazalamu ọlọ́run ti ní fala tazalamu ọlọ́run wọlá apóhun ló sọ bẹ́ẹ̀ kò ní jẹ́ kí mọ̀ràn rí ọjọ́ àtàwọn tẹ́ ẹjọ́ ń gbìmọ̀ràn yẹn